jáde tó fi bẹ̀rẹ̀ orí burúkú báyìí o. Now along the line Esabod Dorcas gbogbo wọn àṣírí tú pé afọ́jú gbẹ̀rígbẹ̀dó Dorcas pàtí Ìyábọ̀ Òjó ti rí pé Facebook àwọn tóun tiẹ̀ tún gbọ́kànlé wọ́n ti bẹ̀rẹ̀ jà ló bá travel ó di Tanzania òun àti ọmọ ẹ̀ yèyé abatí Ìyábọ̀ alápàtà Ìyábọ̀ wá lọ open IP address ó lọ rí open ẹ rí pé Gistlover yìí Ìyábọ̀ Òjó wà ìdí ẹ̀ ni ẹ jẹ́ kí n tútú àṣírí fún yín tẹ́ máa mọ̀ pé Ìyábọ̀ Òjó ló ní Gistlover nígbà tí wọ́n bẹ̀rẹ̀ preparation wedding tí Ìyábọ̀ Òjó lọ ṣe fún ọmọ ọlọ́mọ tó ń raṣọ fún Ìyábọ̀ Òjó lo page yẹn nígbà tí wọ́n wá list àwọn tí Ìyábọ̀ Òjó fẹ́ pè wá sí. ẹ̀yin tèmi a sì máa fi láǹfààní láti wo fídíò tí ó kù ṣùgbọ́n kí a tún tẹ̀síwájú ẹ ti gbọ́ ogun nǹkan tí Lizzy Anjorin tí ó ti ń sọ ṣùgbọ́n o kí lẹ̀yin rò wípé ó yẹ kí ó ṣẹlẹ̀ ẹ tẹ̀ sí comment section ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú láti wo èyí tó kù. ibi ìgbọ́kọ tó ṣe fọ́mọ ẹ̀ gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó fẹ́ fún ní invitation Ìyábọ̀ Òjó wá list wọn as gay ó list gbogbo wọn as gay ibi táwọn yẹn ti ń dù àwọn ní gay àwọn kọ́ ní gay àwọn yẹn DM ẹ̀ láti inú DM yẹn ní Ìyábọ̀ Òjó ti bá wọn sọ̀rọ̀ wípé ṣé you go attend Ìyábọ̀ Òjó's daughter's wedding àwọn yẹn dẹ̀ wò pé at least kó má bàa blog àwọn máa lọ don't worry Ìyábọ̀ Òjó go call you wọ́n wá lọ ń gbé invite fáwọn yẹn òun ni gbogbo àwọn tẹ́ rí ní pátì tó lọ fi rẹ́ǹtì ọkùnrin fọ́mọ ẹ̀ ṣé ẹ gbọ́ mi along the line case ti wá ní court wọ́n ní kó lọ sanwó fún mi wọ́n fẹ́ gbé fún kéèsì Mohbad Ìyábọ̀ Òjó dẹ̀ sáré lọ Kẹ́ńyà ó sáré lọ ra ọmọ torí pé oṣù méjì gẹ́rẹ́gẹ́ yes mama okay ẹ má bínú what do you want mama. Okay, call me Arike. Go and meet Arike. Thank you. Ẹ rí pé àbí oṣù kélòó tí Ìyábọ̀ Òjó ṣe wedding fọmọ ló lọ́mọ ń bímọ. Oṣù kélòó tí Ìyábọ̀ Òjó ṣe ìgbéyàwó fọmọ ẹ̀ ló bímọ. Wedding ọmọ Ìyábọ̀ Òjó ṣe máa pé ọdún kan lọ́dún yìí ni now. Wọ́n dẹ̀ lọ́mọ ti póṣù 6 lóṣù yìí. Bílíkì tí ó bá pé mi ò rí sọ kẹ́ ẹ tọ́ mi sọ́nà wedding ọmọ Ìyábọ̀ Òjó ṣẹ̀ṣẹ̀ máa pé ọdún kan ní maybe 3 to 4 months to this time ó dẹ̀ ti sọ wípé àwọn fẹ́ ṣe 6 months birthday fún ọmọ so nítorí court case tí mo win àti àwọn ọlọ́pàá Àbújá tó ti kọ́kọ́ rán Ìyábọ̀ Òjó lẹ́wọ̀n Ìyábọ̀ Òjó dẹ̀ lọ Kẹ́ńyà ó sáré lọ ra ọmọ wọ́n ṣe gbogbo ẹ̀ jákujàpọ̀ ọ̀tọ̀ níbi tán ti ra ọmọ ọ̀tọ̀ níbi tán gbọ́mọ lọ́mọ travel lọ tán láwọn bímọ sí. èyí tó ń kọlù lọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe gbé Mr. Lawal sí kò kí ń ṣe nítorí fíìmù yẹn o ṣé Ìyábọ̀ Òjó tí ò lè sọ̀rọ̀ nígbà tó lọ jí airport àbí 2 weeks ago kan ní Ìyábọ̀ Òjó lọ jí airport ṣẹ́yìn gbọ́ into Mohbad's house through Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó have been a friend to ìyàwó ọmọ yẹn kó tó kú kò dẹ̀ sọ fún wa kò sọ nǹkan kan fún wa ṣó ti yẹ nǹkan tí mi sọ ó sọ pé òun ọmọ yẹn rí later la rí fídíò Ìyábọ̀ àti ọmọ yẹn later la realize wípé Ìyábọ̀ àgbésùrù Ìyábọ̀ ló gbé Mohbad lọ sí London question kan wà tí mo ń béèrè ibo ni venue tí Mohbad tó ti kọrin ní London lọ́lá Ìyábọ̀ Òjó sọ fún wa. ikú Mohbad ó wà well pre-planned ikú tí Ìyábọ̀ fẹ́ fi yanjú Mohbad ló mú Ìyábọ̀ máa gbé oògùn olóró fún ọmọ ẹ̀ máa gbé lọ sílé náírà torí Ìyábọ̀ ti mọ̀ pé tí Mohbad bá kú tán wọ́n á lè lo oògùn olóró yẹn fi indict Naira Marley unfortunately fún Ìyábọ̀ fortunately for Naira gbogbo ìgbà tí ọmọ Ìyábọ̀ ọkùnrin yẹn tó ń gbé oògùn olóró lọ sílé Naira ò fi ọjọ́ kan bá wọn jókòó bá wọn mú ọkọ gbà lọ́wọ́ ẹ̀
ẹ má gbàgbé pé ọmọ Ìyábọ̀ Òjó obìnrin ọ̀rẹ́ tímọ́tímọ́ àbúrò Naira Marley ni. tẹ́ ẹ bá wo relationship ọmọ Ìyábọ̀ Òjó ọkùnrin àti ọmọ obìnrin nílé Naira ẹ rí wípé wọ́n kọ̀ waste Mohbad láti fi báyé Naira jẹ́ ni. gbogbo kéèsì Àrẹ̀mú àti kéèsì Mr. Lawal tí Ìyábọ̀ Òjó gbé jáde London Gistlover ní àná àti ìjẹta is to divert you from Mohbad matter. ẹ jẹ́ ká máa bẹ́tò lọ ẹ jẹ́ ká máa bẹ́tò lọ ẹ ṣe mo kàn ní kí n clear àárín yẹn ni ẹ pàtẹ́wọ́ fún mi. Ìyábọ̀ Òjó was sweating in the head. gbogbo kéèsì Àrẹ̀mú àti kéèsì Mr. Lawal tí Ìyábọ̀ Òjó gbé jáde London Gistlover ní àná àti ìjẹta is to divert you from Mohbad matter. ẹ jẹ́ ká máa bẹ́tò lọ. ẹ ṣe mà. ẹ ká máa bẹ́tò lọ. Okay ma. ọkọ tí mo fi àárín yẹn. Okay ma. Now ìyá ọba Nikki ṣe fẹ́ bá wa dá sọ̀rọ̀ ni ẹ̀yin àwọn tẹ́ pè lórí WhatsApp máa pè wọ́n padà bóyá kí